Ẹ káàbọ̀ sí orí ètò wa lónìí. A sì dúpẹ́ pé ẹ darapọ̀ mọ́ wa. Ṣé ẹ ti rí fídíò tí a fẹ́ fi wọ̀nyí? Ẹ bá wa wò ó pẹ̀lú àkíyèsí bí a ṣe ń ṣàgbéyẹ̀wò ìtàn pàtàkì kan tí a sì ń ṣí àwọn kókó kan síta tí ọ̀pọ̀ ènìyàn lè má tíì mọ̀. Kí a tó bẹ̀rẹ̀, ẹ jọ̀wọ́ ẹ fi ìfẹ́ yín hàn sí ìkànnì wa nípa fífẹ́ràn fídíò yìí, kí ẹ sì ṣe alábàápín èyí tí òyìnbó ń pè ní subscribe. Kí ẹ tún tan ìkìlọ̀ notification sílẹ̀ kí ẹ má bàa pàdánù àwọn ìtẹ̀jáde wa tó ń bọ̀. Ní báyìí, ẹ jẹ́ kí a wo fídíò náà pọ̀ kí a sì rí ohun tó ṣẹlẹ̀. Ẹ kú dédé àsìkò yìí, gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko jákèjádò gbogbo ibi tẹ́ ti láǹfààní àti máa wò wá àti káàkiri gbogbo ibi tẹ́ ti láǹfààní àti máa gbọ́ wá lọ́wọ́lọ́wọ́. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, ní dédé aago kágo téèyàn bá ní àǹfààní àti máa gbọ́ wá. Àkójọpọ̀ ìròyìn ló tún dé o sójú ìwòran yẹn láti iléeṣẹ́ Kásùnkájí tẹlifíṣàn, níbi tá a ti máa ń yọ àwọn ìròyìn tá a máa ń mú àwọn kókó inú rẹ̀ wá lórí bó ṣe ń lọ, lórí àwọn ìròyìn eléyìí tó ń léde lójú àwọn iléeṣẹ́ ìròyìn káàkiri ẹ̀rọ ayélujára wá sí etí ìgbọ́ yẹ. Gẹ́gẹ́ bí ìṣe wa, ẹ dákun ẹ̀yẹn sábà ń wá nǹkan fìdílé kẹ́ẹ̀sì fìdílé nǹkan ká tún jọ máa ká lọ lọ́jọ́ ti tòní. Níbo ni mò ń lọ lọ́jọ́ tòní o? Kí tún ni àwọn ìròyìn eléyìí tá a tún rí gbọ́? Ó ṣe ni láàánú o, k'Ọlọ́run dákun gbà wá níṣẹ́ láròpó tuntun ń lọlẹ̀ o, kàkà kó dẹ̀ ni o, kódà ṣe ló ń fojoojúmọ́ lè sí o. Ọ̀rọ̀ àwọn báńdíìtì agbébọn agbésùmọ̀mí ajínigbé náà ni mo kọ́kọ́ tajú kan múnú gan o nígbà tí mo dé ojú òpó Punch o, níbẹ̀ mo káròyìn ọ̀hún mọ́ kí ni mo bá ń bẹ̀. Ẹ wò ó kéré tán èèyàn 24 báyìí 24 persons ló tún ṣe kí ni ló tún gbẹ̀mí mì báyìí o látàrí ìkọlù eléyìí táwọn báńdíìtì agbébọn agbésùmọ̀mí ajínigbé ń kọ́ o tí wọ́n tún ṣe o ní ìpínlẹ̀ Zamfara o lásìkò tí wọ́n ṣe ìkọlù sáwọn olóko lásìkò tí wọ́n ṣiṣẹ́ lórí oko wọn tó sì jẹ́ wípé kódà ó gbẹ̀mí èèyàn 24. Ó ṣe ní láàánú, k'Ọlọ́run dákun dábọ̀ fàbò rẹ̀ bò wá. Àjọ tó wá ń dáàbò bo ẹ̀tọ́ àwọn ọmọ ènìyàn tí wàá bu ẹnu àtẹ́ lu ìwà ibi ìpakúpa ìṣeni níṣekúṣe ìjínigbé àwọn agbébọn agbésùmọ̀mí eléyìí tó fojoojúmọ́ ṣẹlẹ̀ pàápàá jùlọ ní ìpínlẹ̀ Zamfara. Wọ́n bu ẹnu àtẹ́ lu ìwà náà tí wọ́n sì ń pe ohun tí ò tọ́ tí ò sì bójúmu ni àti wípé níṣẹ́ ló túbọ̀ ń ṣàfihàn bí ọ̀rọ̀ ètò ààbò ńkọ́ ti mẹ́hẹ̀ẹ́ tó lórílẹ̀‐èdè Nàìjíríà. Ìṣẹ̀lẹ̀ bí ọ̀hún ni wọ́n pe ó ṣẹlẹ̀ níjọba ìbílẹ̀ Talata Mafara ìyẹn ní ìpínlẹ̀ Zamfara. Nínú àtẹ̀jáde eléyìí tí àjọ náà wá ń fi léde ńkọ́, wọ́n jẹ́ kó di mímọ̀ wípé àwọn atiláwí agbébọn agbésùmọ̀mí ọ̀hún ńkọ́ ni wọ́n ṣínà ìbọn lẹ̀ pẹ́ẹ́rẹ́rẹ́ o lórí àwọn olóko ọ̀hún o lásìkò tí wọ́n ṣiṣẹ́ ní orí oko wọn eléyìí tó gbẹ̀mí èèyàn 24 ní ojú ẹsẹ̀. Wọ́n wá fẹ̀hónú wọn hàn pé bí àjọ àwọn ètò ààbò àwọn ológun àwọn nǹkan kan tẹ́ pé ẹ darí sí àwọn àgbègbè náà láti máa ṣọ́ àwọn aráàlú láti máa dáàbò bo wọn. Wọ́n fẹ̀hónú hàn wípé wọ́n wà níbẹ̀ bí aláìsí náà ni pé ìyẹn náà kò túbọ̀ dí iṣẹ́ àwọn atiláwí àwọn agbébọn agbésùnmọ̀mí ọ̀hún kó túbọ̀ dínkù kàkà kó sàn níṣẹ́ ló fojoojúmọ́. Kódà gbogbo àwọn olùgbé àgbègbè náà kan ni wọ́n ti fẹ́ fẹsẹ̀fẹ́ tán tí wọ́n ti fẹ́ kúrò nílùú tán nítorí pé kíni olóko ti ń foko sílẹ̀, ọlọ́mọ ti ń fọmọ sílẹ̀, oníkálukú ti ń di gàárì, wọ́n ti ń di báàgì wọn lẹ́yọ kọ̀ọ̀kan tó sì ti ń fi ìlú sílẹ̀ tó ìlú mọ̀ ń dahoro lọ rèé. Wọ́n tún wá fi kún wípé kódà èyí kì í ṣe wípé lílọ tí wọ́n lọ yóò ṣàkóbá fún ìpínlẹ̀ Zamfara, kódà yóò ṣàkóbá fún ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà. Nígbà táwọn tó yẹ kó ṣoko, àwọn tó yẹ kó lọ sóko nígbà wọ́n lè lọ sóko mọ́, ìgbà òun náà ni kò ní àwọn gógó ní bóúnjẹ, ìgbà òun náà ni kò ní di wípé oúnjẹ ò sí mọ́ àbí kò kárí mọ́ lórílẹ̀-èdè wa. Àjọ náà wọ́n ń rọ àwọn àjọ elétò ààbò àti ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ńkọ́ láti mọ bí wọn yóò ṣe gbé ìgbésẹ̀ tó bá yẹ láti gbé o kí wọ́n rí wípé àwọn bójútó ọ̀rọ̀ ètò ààbò tó mẹ́hẹ̀ pàápàá jùlọ ní ìpínlẹ̀ náà, kí wọ́n sì rí pé ọwọ́ bá gbogbo àwọn atiláwí àwọn ìka ènìyàn àwọn agbébọn agbésùmọ̀mí tí wọ́n fojoojúmọ́ dá ẹ̀mí àwọn ènìyàn légbodò tí wọ́n sì rán wọn lọ sí ọ̀run àpàpàǹdodo, kí wọ́n sì rí wípé kì í ṣe pọ́wọ́ bà wọ́n lásán, ìjìyà tó bá tọ́ sí wọn òun báyìí ni wọ́n ṣe fún gbogbo wọn
wọn lẹ́yọ kọ̀ọ̀kan. Ẹ̀yin tèmi ẹ wò ó kó tó ti di pé yín fò ń bẹ̀ ò náà ni mo tún ti tajú kan bá tún káròyìn mìíràn mọ́ bẹ́ẹ̀ kí lohun tí mo tún rí o. Ẹ wò ó eléyìí náà tún gba akọgbì ó tún yani lẹ́nu o. Ẹ pé kí ni mo mú wá tó yani lẹ́nu o. Ẹ wò ó ọ̀gbẹ́ni Àtíkù Abubakar ló tún sọ̀rọ̀ sí ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu. Ṣé ẹ kú mọ̀ pé gbogbo ìgbà náà ni bàbá máa ń sọ̀rọ̀. Ó tún sọ mí báyìí ó ní ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu etí yín mélòó. Ohun tó yẹ ká ẹ ṣe ẹ̀ṣẹ̀ tí òótọ́ náà lẹ wá ń gbájúmọ́ pé ààrẹ èwo ni àbọ̀rọ̀mọ́ lọ bílíọ̀nù náírà lórí pé ẹ ṣàtúnṣe ẹ sì ṣàtúnkọ́ àwọn ààfin àwọn ọba aládé olórílẹ̀‐èdè Nàìjíríà pé ẹ dákun gbogbo aráàlú ẹ wá bá ń gbọ́ ààrẹ mọ̀ pé òun ò tún àwọn ààfin ọba òun ò tún wọn kọ́ ní kíákíá láyè ọ̀rọ̀ tó dé agbájúmọ́ mọ̀ bẹ́ẹ̀ ńlẹ̀ wá fi ohun tó yẹ ká ilẹ̀ fẹ̀tẹ́ sílẹ̀ lẹ́ ń pa làpálàpọ̀ ọ̀gbẹ́ni Àtíkù Abubakar ló kẹ́bẹ̀ lójú òpó ìròyìn náà. Ẹ wo olùdíje fún ipò ààrẹ ẹ̀yẹn nínú ètò ìdìbò ọdún tó ń bọ̀ lábẹ́ ẹgbẹ́ òṣèlú ADC ọ̀gbẹ́ni Àtíkù Abubakar ló ti ké gbàjarè síta báyìí o sí ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu wípé ìṣèjọba rẹ̀ ń kọ́ o kò lẹ́tọ̀ọ́ àti máa pé òun fi òbítíbitì owó ṣàtúnṣe àti àtúnkọ́ ààfin àwọn ọba ládé ní orílẹ̀-èdè Nàìjíríà nínú àtẹ̀jáde kan eléyìí tí ọ̀gbẹ́ni Àtíkù sọ ó jẹ́ kó di mímọ̀ wípé kò síbikíbi nínú òfin orílẹ̀-èdè Nàìjíríà tó fìdí rẹ̀ múlẹ̀ wípé ìjọba àpapọ̀ ló lẹ́tọ̀ọ́ àti máa pé òun ṣàtúntò òun ṣàtúnṣe àbọ̀ òun kọ́ ààfin tuntun fáwọn ọba aládé o ní ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ò ní àfi bí ẹni pé ń ṣe là ń fi ẹ̀tẹ́ sílẹ̀ tẹ̀sí ń pa làpálàpá. Ọ̀gbẹ́ni Àtíkù túbọ̀ fi kún ọ̀rọ̀ rẹ̀ ó ní ẹ wò ó ọ̀rọ̀ wọn Bọ́ládé bàbá tẹ̀ wá kọ́ ààfin tuntun fún wọn bàbá tẹ̀ wá gbé ibi ààrẹ bàbá tẹ̀ wá kọ́ ààfin tuntun fún wọn kọ́ oníṣẹ́ṣẹ́ ìjọba àpapọ̀ àwọn ìjọba ìbílẹ̀ ń bẹ ń bẹ àwọn ìjọba ìpínlẹ̀ ń bẹ ń bẹ bàbá tẹ̀ láwọn tí ó gbajúmọ̀ rọ̀rọ̀ bẹ́ẹ̀ àwọn ìjọba ìbílẹ̀ àti ìjọba ìpínlẹ̀ kan ló yẹ kó gbajúmọ̀ irú ọ̀rọ̀ àwọn ọba aládé náà ó ní kì wá ṣe wípé ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ní ìjọba àpapọ̀ yóò wá máa pọ̀ òun fi owó orílẹ̀-èdè Nàìjíríà ètò ìṣúná bílíọ̀nù tó lé ní bílíọ̀nù 22 bílíọ̀nù náírà tán yanyan méjìlélógún bó lórí pé owó òun mọ̀ pọ̀ ẹ wá pé ẹ fẹ́ fi lọ máa ṣàtúnkọ́ àti àtúnṣe àwọn ààfin àwọn ọba aládé lórílẹ̀-èdè Nàìjíríà pé èyí yóò má lágbára o ládùúró onírúurú òṣèlú tó ń kojú orílẹ̀-èdè Nàìjíríà à ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ètò ààbò tó mẹ́hẹ̀ à ń sọ̀rọ̀ ìlera à ń sọ̀rọ̀ ètò ẹ̀kọ́ ọ̀gbẹ́ni Àtíkù jákòjì mímọ̀ ní ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu rí gbogbo àwọn èèyàn rí gbámọ́ rí gbájúmọ́ pé ààfin àtúnṣe àti àtúnkọ́ àwọn ààfin náà ló wá kù lórílẹ̀-èdè Nàìjíríà pé dákun ẹrù rè kẹsì ṣe rè. Ẹ wo ojú òpó Punch mo kárò èèyàn ń fẹ́ bá kú débẹ̀ kò ṣe alábàápàdé ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà. Kí n tó wá máa dágbére ẹjẹ́ ń tún mélé yìí sí o mo tajú kọ́ mo kú òun bẹ́ẹ̀ ẹni mo bá gbójú òpó Sahara Reporters lọ kí ni mo tún bá ń bẹ̀ ẹ wò ó gómìnà ìpínlẹ̀ Niger nàmà ló tún sọ̀rọ̀ ẹ dákun kí ni ìyún tún sọ ìyún tún pé ẹ̀yin èèyàn ṣàfi gbogbo àwọn tí bu ẹnu àtẹ́lu ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu àwọn tí ń pariwo ẹnu àwọn tí ń sọ tọ́sán rọ́ọ̀nù mọ́ọ̀tì ó ti yẹ yín báyìí pé ẹ ṣàyà yọ̀ǹda wọn fún mi ẹ fi wọn sílẹ̀ á tó fi wọn sí ipò tó yẹ wọn á tó gbé wọn pamọ́ síbi tó yẹ wọn gangan ẹ ṣàfi wọn sílẹ̀. Gómìnà ìpínlẹ̀ Niger Bagbo fúnra rẹ̀ ló sọ bẹ́ẹ̀ tó sì ń jákìlọ̀ fún gbogbo àwọn tó mórúkọ ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu sẹ́nu ó ní ẹ máa pariwo ẹnu lọ́nṣó àátó fi yín sípò tó yẹ yín láìpẹ́ ìyẹn nínú fọ́nrán fídíò kan lè tó fi léde níbẹ̀ náà ló ti mẹ́nubà pé àwọn kan wà tó jẹ́ wípé àwọn náà ti pariwo ẹnu sẹ́yìn lórí ẹ̀rọ ayélujára wọ́n ti sọ̀rọ̀ ṣálàṣàlà wọ́n ti sọ sí ìṣèjọba ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu tó sì jẹ́ wípé àwọn ti fi wọ́n sípò tó yẹ tó sì jẹ́ pé lọ́wọ́lọ́wọ́ báyìí kódà lè gbọ́ nǹkan kan látẹnu wọn mọ́.
ọ̀rọ̀ yìí ló ti wá ń fa hurunhurun lórí ẹ̀rọ ayélujára látàrí bó ti jẹ́ pé àti fi àwọn kan síbi tó sípò tó yẹ wọ́n ẹ̀ sì lè gbọ́ nǹkan kan látẹnu wọn mọ́. Ó jẹ́ káwọn èèyàn máa béèrè pé àwọn wá ni wọ́n ń dárúkọ lóòótọ́ gómìnà Bago dárúkọ ẹnikẹ́ni o nínú ọ̀rọ̀ rẹ̀, bẹ́ẹ̀ ni kò mẹ́nuba irú ibi tí àwọn fi irú wọn pamọ́ sí. Èyí ló ń káwọn èèyàn máa pé àfi ká ṣàmọ́ ṣọ́ra ṣe o. Ó ṣàpèjúwe ara rẹ̀ gẹ́gẹ́ bí ẹnìkan tó jẹ́ ọmọ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí ó sì máa ṣàtìlẹ́yìn fún ìṣèjọba ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu ní gbogbo ọgbà lọ́jọ́kọjọ́. Ó wá rán àwọn tó jẹ́ olótìtọ́ sí ẹgbẹ́ òṣèlú APC àti sí ìṣèjọba ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu wípé ẹyẹ sàwọn ajó lótìtọ́ ń ṣó jáde àwọn tó ń pariwo ẹnu tó sì ń bu ẹnu àtẹ́lu ìṣèjọba ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu. Ẹ má bá wọn jà o, bẹ́ẹ̀ ni kẹ́ ẹ má gbà wọn lámọ̀ràn kankan, ẹ̀yẹ ṣàfi wọ́n sílẹ̀ ṣẹlẹ̀ ní tọ́wọ́ bá ti tẹ̀nu wọn àáfi wọn pamọ́ sí ibi tó bá yẹ wọn náà ni. Ẹ wo ẹ̀yin tèmi àkórímọjú báyìí lọ fúnra èyí tá a tún wá lọ́jọ́ tòní o. Ẹjọ́ kù títí gbà mìíràn nígbà tẹ̀mí àti yóò ti jẹ láǹfààní àtijọ́ fojú kan ra wa kó tó tún dìgbà náà. Ayọ̀ báyìí ńlẹ̀mí àti yóò ti jọ jùmọ̀ pàdé. Orúkọ mi ò kú yípadà, Ọmọlọ́lá aya Babalọ́lá náà ni mò ń jẹ́. Ó dìgbà.